kọrin kí wọ́n tó kú ni ṣé wọ́n mọ̀ wípé olórin ni àpẹẹrẹ ànábì kí wọ́n tó kú ni ṣé wọ́n bá nẹ̀tà ní bàbá àpẹẹrẹ ànábì ni ṣé wọ́n bá ní wọn ṣọjọ́ wọn kọ nínú ọmọ kí wọ́n ní tiẹ̀ kí ni wọ́n bá tiẹ̀ kí ni pọ́blẹ́mù tiẹ̀ ìwọ ni wọn kọ́ ní ti bàbá àjàní bẹ́ẹ̀ lọ àbí wọn ni kọ́ ló gbọ́kù wá nìyí wọn ni kọ́ ló gbádìí sí yìí orí ẹ̀ ti dàrú ó ní kúure pẹ̀lú kan tó sọ yẹn bẹ́ẹ̀ náà ni o tún kọ́ ní ti mufti tí wọ́n lọ ni tọ́lẹ́yà ìwọ́n kọ́ ní ti mufti tí wọ́n lọ ni kábíọ̀ tábà bá rẹ̀ àdísímìlì gbọ́lógbọ́ yìí kí ni tiẹ̀ bẹ́ẹ̀ ọmọ àlọ́mọ kíran àṣàṣà àwọn ilé ayélujára ti mú ẹ àbí àṣàṣà àwọn Ògbómọ̀ṣọ́ ni wọ́n sọ pé mú ẹ jẹ́ tètè fura sí rẹ bí àwọn ọ̀dẹ̀ fi aṣọ ọjọ́ kékeré ni kò kú yé wa pẹ̀lú tọ́tọ́tọ́ torí burúkú tó ń ṣe káàkiri adé ń balẹ̀ akọ́ máa sọ̀rọ̀ wọ́rọ̀wọ́rọ̀ yìí àtẹ̀kọ́tọ́ pè é sí àtẹ̀tí wọ́n pè é sí olórí burúkú àwọn sọ̀sọ̀kúsọ mẹ́ kí ló pẹ̀ pẹ̀lú àpẹẹlẹ ànábì ṣé bàbá Àjàní Bello ṣé wọ́n kọ̀pléènì fún ẹ kí wọ́n tó kú ni àwọn eléyìí bú ni ẹni láti bàbá yẹn kú olérí bú òkúkú lọ kí wọn rí ẹgbẹ́ àwọn afáàgbàlá alùsùn náà wọ́n ṣàdọ́ bàbá wọ́n lọ kí bàbá wọ́n lọ kí àwọn ọmọ eléyìí burúkú wa ti àárí ẹgbẹ́ ò lọ́bẹ̀ ò kí wọn kí wọ́n ní ọ̀rọ̀ orí burúkú tó wá sọ wọ́n fi àpẹẹrẹ ànábì òfin wí ọmọ ànábì níwà ò ní kúre ọmọ ànábì níwà tó gíran so wọ́n sọ fún àpẹẹrẹ ànábì gíran nínú àwọn ọmọ bàbá Àjàní Bello so tí bàbá wa Àjàní Bello tó bá kú àwọn wọn níwà àlùjánnà iná ni àpẹẹrẹ ànábì lọ torí pé ń kọrin Ọlọ́run torí pé ń kọrin ẹ̀sìn ò ní kúre wá Ògbómọ̀ṣọ́ ló yẹ kí wọ́n àti ẹ̀ mọ̀ kí ni tiẹ̀ kó máa dá sọ̀rọ̀ káàkiri wèrè ní ẹni nǹkan tí ń ṣe ẹ̀rọ Ògbómọ̀ṣọ́ ẹ fura sí bàbá yẹn o ẹ fura sí o wọ́n lágẹ̀ tí gbọ́dọ̀ ti ṣe torí burúkú jù o ẹ fura sí o. lẹ́nìkan bá tún lánàá ibẹ̀ láwa yà sí ó ní mo sọ nù tẹ̀síìnì tí mo ń ṣe pé mo ní mísíkì dá òótọ́ sì mo sọ bẹ́ẹ̀ ẹ fún mi láyà tó ní mísíkì ò dá ẹ sì fún mi ní àdìsí tó ní mísíkì ò dá sórí ààrẹ nísìn èmi ló ń bá sọ̀rọ̀ yìí lórí fóònù ó fẹ́ ná káṣà rẹ báwo náà ti ná káṣà yẹn lórí fóònù wọ́n tí mi ò rí ó mọ̀ tí mo ná káṣà ni mo ná káṣà á rí ra wa lójú báyìí ni àmọ́ ọgọ́ sẹ́yìn fóònù kan ọ̀hún à ń pè mí olóòfẹ́ ná káṣà mi níbi náà ti ná káṣà ààbọ̀ ẹ̀kọ́ nù ni. ọ mú àyà wa nígbà tó mú àyà wa ǹjẹ́ àyà tí ó mú wa ó ní wa minan nasi man yashri lahwal hadith àyà tó mú wa nù àyà tó mú wa nù ara ń tàn wí nù ní pé ẹ má kí wọ́n má nu àwọn èèyàn sọ ìyẹn làwa wà fún òun làwà fún mo ti kọ́ kankan nǹka àmọ́ ẹni tí mo kọ́ ni màrájíwẹ̀ ó pọ̀ á lọ nu muguni á lọ nu tíra mi á lọ àwọn tíra mi àmọ́ èyí tí mo tí àwọn tíra tí mo wí àwọn tíra tẹlẹkù lèyìn ó ráyè eléyìí fíkíù láhùí wá tarwih للشيخ للعلامة الشيخ الدكتور يوسف القرضاوي فقه اللهوي انت اللهوي فقه أبويه ọ àánú tíra àmú wọ́n sì sọ ọmọ ní lójú ànábì wọn jó sallallahu alayhi wa sallam ó wà ń bẹ̀ ọ̀tẹ̀ tí ẹ̀fẹ́ gbà yín ni pé wọ́n jókòó adé rẹ̀ Mẹ́dínà wọ́n jókòó báyìí wọ́n ń jó ànábì sì jókòó wọn wò wọ́n. Allahu akbar. Aisha sì wà ń bẹ̀ ànábì sọ wípé ó rí àwọn ará Abáṣà yìí wọ́n fẹ́ràn à ń jó wọ́n ń ṣe kínní nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ fi wọ́n lẹ̀ wọ́n ànábì sì wà ń bẹ̀ kó zọ́rọ́
àdìsí sì rè at-takrir wal-ikrar. Hayakallah. Sokosi àdìsí kẹ́ ní àdìsí ànábì tó halala mísíkì àbí tó harama rẹ̀ tó dákẹ́ ni. bó ti dákẹ́ ni náà wasakata an ashiya rahmatan lakum fala tas'aluha. فلا تبعثوا عنها صلى الله عليه وسلم. النبي حرم حراما وحلل حلالا وحد حدودا فلا تعتدوها وسكت عن أشياء رحمة لكم ولا تبعثوا عنها غير نسيان. حديث النبي ní Ọlọ́run la àwọn ẹ̀tọ́ ó ṣe àwọn aláàlí kan fún yín. Ọlọ́run ṣe àwọn aláàlí kan fún yín nínú Al-Qur'an. wa harrama haraman ó sì ṣe àwọn nǹkan kan léèwọ̀ ó wà nínú Al-Qur'an. wa hadda hududan ó fi àwọn àlẹ́ àtàwọn ṣẹ̀ríà rẹ̀ kalẹ̀ fala ta'taduha ẹ má kọjá àlà ní gbogbo tó là kalẹ̀ ni. wa sakata an ashiya ọlọ́mọ náà ó dákẹ́ lórí àwọn nǹkan kankan rahmatan lakum ó kàn fi dákẹ́ ó fi kẹ́yìn ní gẹ́rà nìsíyàn kì í ṣe kó gbàgbé. Allahu akbar. fala tabahasu anha ẹ má wá di ń pa ẹ̀. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. so ànábì lójú ẹ̀ wọ́n lùlù wọ́n ka gòjé wọ́n jó wọ́n sì wò wọ́n báyìí kò sì gbé kò sọ pé ńlá kò sọ pé ńlá kó dà èyí tó tún fi ilẹ̀ ní pé ńjọ́ tí wọ́n ń sin ìkànnú àwọn àbúrò Aisha tí wọ́n ń sin lọ ilé ọkọ tó fi fún ọkọ ànábì ni kí ẹ ní fún ó ti fún ní nǹkan náà Ọlọ́run ò fún torí ẹni tí ó fẹ́ ànsọ́rù ni. ó ti fún ní nǹkan náà Ọlọ́run ò fún fún ní nǹkan eré fún ní nǹkan eré nítorí pé àwọn ànsọ́rù ni wọ́n fẹ́ràn nǹkan eré fún lórí ẹ fún lórí ẹ kó àwọn akọrin tẹ̀lé ẹ kó àwọn onílù tẹ̀lé torí pé àwọn ànsọ́rù fẹ́ràn ẹ̀ púpọ̀. sallallahu alayhi wa sallam. àwọn ànsọ́rù fẹ́ràn ìlú ijó à ń kọrin nípa bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. wọ́n sì lọ bí ìyàwó ànábì ni ẹ bá débẹ̀ kí lẹ́ẹ̀ máa wí. tó nígbà bá débi ìyàwó ẹ rí lùlù kẹ kọrin wọ́n ní kí ni àwọn máa wí ànábì ni ọ̀dọ̀ ẹ máa wí pé ataynakum ataynakum fahayuna linuhayikum falawla zaharatul hamura.